Ẹ̀yin èèyàn mi, kì í ṣe kékeré o. Ọ̀rọ̀ tá à ń bá lọ tá à sì parí ẹ̀ ni wọ́n bá ní kábíyèsí tẹ̀síwájú. Ó ní Naomi tẹ̀ ń rí yẹn. Ó ní kò sí nǹkan tí tóun máa jẹ yó. Láyéláyé àsìkò yẹn ti kọjá gbogbo ìgbà tẹ́ fi òtún mọ̀ pọ̀. Tóun ò mọ ọmọdé yìí ṣe òun náà. Wọ́n ní ọmọdé ò mú ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Òun lọ̀rọ̀ kábíyèsí ń gbà yẹn. Ó ní ṣùgbọ́n sìn ó ní ẹni tí ẹ túbọ̀ lọ múra ẹ túbọ̀ tún ara mú un pòfo lè máa mú ní tóun ti mú ìyàwó òun tóun ti fà á mọ́ra yìí òfo lè máa mú. Torí ẹ̀ wọ́n ní torí Ashley ní òun ti gbà pé kábíyèsí ò ní fẹ́ mọ̀ mọ́ láéláé ó ti pé kábíyèsí ló sọ ilé wọn ló sunkún kíkorò ó sunkún bíi tí nǹkan ṣe. Wọ́n ló sunkún bíi tí nǹkan ṣe. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní kábíyèsí wa sọ pé ẹ fẹ́ ẹ̀kọ́ Queen Naomi níyàwó òun tí Ọlọ́run ti yàn fún òun ò dẹ̀ lè fílẹ̀ mọ́ láéláé òun ò lè sún fílẹ̀ fún ìríra òun ò ní fílẹ̀ kẹ́nìkan tí wọ́n bá òun lè lọ. Lẹ́ni ẹlẹ́ni ṣe di ìyàwó ẹ̀ mú pẹ́pẹ́pẹ́ kábíyèsí ṣe wá realize dáadáa pé àṣé Naomi ni Ọlọ́run rán sí òun bóun ṣẹ̀ṣẹ̀ wá gbàgbọ́ dáadáa pé Naomi ni Ọlọ́run rán fún òun tó rán sí òun ẹ wo bí Naomi ṣe ń tún ìgbé ayé òun ṣe. Òun ṣàfihàn pé òun kàn ń pe Naomi ní kí ló ń jẹ́ pé ayé mi aya mi wọ́n ní kábíyèsí máa ń pe Naomi pé òun láyé o. Ó ní ìdínà ìjìnlẹ̀ dẹni ó mọ̀ nǹkan tó sọ. Kábíyèsí ti ná gbàrà ó ti ná gbòòrò ẹ ó dídí ìyàwó 6 ló tẹ̀sí torí pé kò sí tó dàbí Naomi ìyàwó òun. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí wọ́n ti realize gidi gan. Kábíyèsí ti come back sí ipò wọn. Ó ti come back Ọlọ́run ti fún ní ó ti dá mẹ́mórì kábíyèsí tó ṣàprápra tó lé ńlẹ̀ ó ti dá padà. Àṣé ìkàlẹ̀ ènìyàn àṣé èèyàn ní ìkà. So gbogbo mótìfù àwọn tó rọ́ wá sáàfin yẹn so ọgbọ́n àti kán jẹ kábíyèsí kán sá lọ kí rọ́dẹ̀ náà pa. Wọ́n fẹ́ pa ni Ọlọ́run ò gbà pẹ̀lú àwọn ìjòyè àwọn elders ìkà tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ní kábíyèsí ti gẹ̀ẹ́sì ó sì mọ àwọn ọ̀tá ẹ̀. Wọ́n ní tí Ọlọ́run bá ti fi ọ̀tá ni hàn ni kò lè pani mọ́. Òun lọ̀rọ̀ kábíyèsí láàfin yẹn. Àwọn olórí yẹn nìkan kọ́ o wọ́n ń ṣe hand to hand gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly hand to hand pẹ̀lú àwọn olórí tó pera àwọn olórí láàfin. Àfi Naomi nìkan ni kábíyèsí sọ pé òun lọ́kàn òun máa ń balẹ̀. Ó ní Naomi nìkan tó bá gbóúnjẹ ẹlẹ̀ ó nìkan ló lè gba oúnjẹ lọ́wọ́ ẹ̀ ó rí pátápátá ni ó rí Naomi tán pátápátá ni. Ó ní kábíyèsí ṣe wò ó wọ̀ tó wò sí pé ẹni tí Ọlọ́run fẹ́ fóun òun dẹ̀ nífẹ̀ẹ́ gidi gan. Òun màmá tí Ọlọ́run ní fóun òun màmá gbọ́ tiẹ̀. Àwọn kan ní rẹ́ ni ó ti lọ òtúmọ̀pọ̀ tí Naomi ń lò yẹn ó máa pọ̀ gan ó máa ṣe gan àwọn orí dúró òtúmọ̀pọ̀ tí kábíyèsí tí Naomi ń lò fún kábíyèsí. Ẹ lè rí Bíbélì wa sọ fún wa ó ní ẹ̀yin tèmi pé ẹ̀yin tẹ́ bá wá mi pé ẹ máa rí mi ó lẹ́ni tó bá wá òun kó máa rí o ṣùgbọ́n ẹni tí ò bá wá Ọlọ́run báwo ló ṣe fẹ́ rí ó lè rí àfi tó bá súnmọ́. Wọ́n ní àkíngbókèrè mọ dídùn ọbẹ̀ kábíyèsí Ọlọ́run yanu ó ní wọ́n ń gbókèrè mọ dídùn ọbẹ̀ bẹ́ẹ̀ ni orí Yorùbá. Ẹ súnmọ́ Ọlọ́run òun náà súnmọ́ yín. Ó tún ní ẹ wá Ọlọ́run nígbà tó wà nítòsí ẹ ké pe Ọlọ́run nígbà tó wà nítòsí ẹ wá nígbà tẹ́ ẹ rí nígbà tẹ́ ẹ rí Ọlọ́run báà lè ṣe fẹ́ mọ̀. Bíbélì náà tún sọ ó ní àṣírí Ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ṣé kábíyèsí Ọlọ́run yanu
ó ní dán mi wò, ó ní wàá rí i pé rere ni Ọlọ́run. Gbogbo ìjìnlẹ̀ bíbélì yẹn ni Naomi ti kó sí ọpọlọ tó ti gbé mi. Òun ni Ọlọ́run, òun ló manifest nínú ayé Naomi o. Tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ bá gbà, tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ẹ ń ṣe, gbogbo nǹkan tí Naomi ti kó sí àyà, tó ti kó sínú, tó ti gbé mi, òun ló ń dún, òun lẹ́ rí tó ń jẹ yọ́nú ayé Naomi, tó ń dún láyé Naomi. Báwo lè ṣe fẹ́ rí? Ẹ lè rí mú. Òfo lẹ́ máa mú. Bẹ́ẹ̀ náà nítorí Ọlọ́run ló wà nídìí ọ̀rọ̀ Naomi, kò síbẹ̀ ṣe lè ṣe. Ẹ jẹ́ yẹn jáwọ́, ẹ jẹ́ lọ jáwọ́, torí bíbélì sọ pé ọmọ tí ó bá warùn kì, tí ò bá fi ìwà ipá, tí ò bá fi ìwà burúkú lẹ̀, wọ́n ní ọmọ tó bá wí, tó bá warùn kì, tí ò bá gbọ́ pẹ̀lú gbogbo ìkìlọ̀ tó ń sọ fún wọn, wọ́n mú eléyìí, wọ́n mú bọ́, wọ́n gbé Naomi, wọ́n gbé sílẹ̀. Àwọn kidnapper wá wọ́n gbé padà pé bíbélì ti sọ pé touch not my anointed, do my prophet no harm. Tẹ́ ẹ bá gbọ́, òun lẹ̀ ń gbọ́ sí i. Ẹ̀yin ènìyàn tí ẹ sọ pé ẹ̀yà aláìgbọràn. Ọmọ Ọlọ́run la máa pè é. Ọlọ́run tó dá ohun gbogbo, tó ṣe ohun gbogbo, tó mọ gbogbo nǹkan. Òun lè fẹ́ bá fà, ó yànà. Wọ́n ní ẹni tó bá wí, ọmọ tó bá wí tí ò bá gbọ́ pé yóò parun lójijì, tó sì ń wárùn kí ó ní kíni. Naomi àṣẹlẹ̀ àtàtù. Naomi àṣẹlẹ̀ fún Naomi àtàtù. Ẹ ṣe tọ̀hún fún ẹ̀tàtù. Naomi ìtàtù. Ẹlẹ́ẹ̀ni gbọ́, ẹlẹ́ẹ̀ máa tẹ̀lé tí tẹ̀ máa fi parun, ó yànà. Ó dìgbà náà nà. Ẹ̀yin èèyàn mi, àní kì í ṣe kékeré gbogbo nǹkan tó ń lò fún Naomi, gbogbo òfin ló ń já sí. Ẹ wá sọ pé ó lè túmọ̀ pọ̀ fún kábíyèsí àwa máa ṣe, kábíyèsí ti gbé gbogbo òtún pọ̀, Naomi ó ti gbé mi. Torí ẹ ti ṣe rí pé kò ń ṣe lásán ni, ẹ kàn ń sáré kiri. Ẹ wá sí iná ńgbà tó sá lọ. Àfàìmọ̀ kó má tó sá padà, torí ìta kò gbé mọ́, wọ́n ti ṣiṣẹ́ máa bá wọn, gbogbo àwọn oníṣẹ́ ibi, àfẹn tó bá fi ọkàn kan tó bá kábíyèsí lò. Torí kábíyèsí tẹ̀ ń wò yẹn, ọkàn kan ló fi ń bá gbogbo wọn lò. Ìdùnnú àti ayọ̀ ló fi mú gbogbo wọn wá, wípé wọ́n máa tún sọ́pọ́ọ̀tù bí ìgbésí ayé òun ṣe máa dà, bí ìgbésí ayé àfẹ́yẹsí ṣe máa dà. Tó tún rò pé bóyá wọ́n tún máa ní ìwà rere ju ti Naomi ìyàwó òun lọ. Bẹ́ẹ̀ nígbà tí kábíyèsí ti tẹ̀sí gbogbo wọn, ó wọ̀ tún ó wò sí, ó ní kò sẹ́ni tó dàbí Naomi ìyàwó òun, jẹ́ kí n tètè wá lọ. Ọlọ́run láti tètè lé kábíyèsí síta lọ dá àwọn yẹn padà. Lọ kó dá padà, ayẹ kíkolo ẹ̀ kó lọ. Ọlọ́run wá bá dá Naomi ìwé bá dá padà. Pé ìkólọ kábíyèsí, òun ni Naomi náà Ọlọ́run wá dá padà. Ẹ wá ní kó má dìmú. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Bàbá gbọ́dọ̀ ṣe gan ni. Kábíyèsí ó mọ nǹkan tó ń ṣe. Ọlọ́run ti dá gbogbo ìkólọ kábíyèsí, ti dá padà. Ẹ wá ní kó wà foolish láti máa tẹ̀lé yín. Kí kábíyèsí fi ọ̀nà ọ̀lẹ̀ kó sọ pé ọ̀nà ogbó yẹn lòún fẹ́ wọ̀. God forbid. Kábíyèsí ti di ẹ̀dá tuntun, ó ti di èèyàn tuntun. Tó bá wọ̀n yẹn, kẹ́gun gbogbo kẹ́ fi orí láti ọ̀run kẹfẹ́ pé fẹ́ jábọ́. Ẹ kàn máa para yín dànù, ẹ máa rín jégéjégé. Bẹ́ẹ̀ ni ẹ fẹ́ fọwọ́ pa idà Ọlọ́run. Ẹ yànà, ẹ try. Kábíyèsí ò ṣe ní nífẹ̀ẹ́ Naomi, kò wá ta ló fẹ́ nífẹ̀ẹ́, ṣẹ́yìn èèyàn oníbàjẹ́. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ ọmọ ọba fọ́ṣùn, ṣẹ́wọ̀n ni kábíyèsí fẹ́ nífẹ̀ẹ́. Ẹ̀yin tó jẹ́ pé ẹ wá rere fún àlàáfíà Jerusalem, kábíyèsí, ṣé òun ni kábíyèsí fẹ́ máa sọ pé òun fẹ́ tẹ̀ bàtì? God forbid. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sọ fún wa pé ó jẹ́ bó ṣe jẹ́. Gbogbo kábíyèsí ti ro many things. Ó ti ní gbogbo ìkólọ Ọlọ́run ti fẹ́ dá. Ọlọ́run dẹ̀ ní kó wá lọ, torí òun fẹ́ dá ìkólọ padà. Ọlọ́run ti dá ìkólọ kábíyèsí padà. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ bá mi fìfẹ́ bá mi máa fi máa tẹ̀ka, kéde bá máa pín. Owó tẹ̀ ń lò. Àdúrà gbà lórí yín o. Ààbò Ọlọ́run á gbà lọ́bẹ̀ tí. Advice mo fẹ́ ṣe fún ẹ̀yin èèyàn mi tó tẹ́lẹ̀ ń kẹjọ. Ẹ máa ṣe rere. Torí rere ló pé, ìkà ò pé. Ó máa ń fa àyàn sẹ́yìn gan-an.
àìṣe rere yẹn, àìṣe nǹkan tí Ọlọ́run fẹ́, ó máa ń ní ìfàsẹ́yìn. Olúwa máa sáré 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 sáré, á wá ṣubú dànù, kò sí èrè ńbẹ̀. Ọlọ́run á pín wa lérè o, àbọ̀ Ọlọ́run á dájú lórí yín, ẹ̀yin èèyàn mi tó fẹ́ ní kẹjọ. Jésù Kristi nǹkan kan lè ṣe ẹ̀mí yín o, agbára ẹ̀jẹ̀ Jésù Kristi náà Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.